She was healed. She had cervical cancer, and she was taken to UCH in Ibadan. That's University College Hospital in Ibadan. Okay. And unfortunately, she died. But we've gotten the death certificate. So whoever is saying what is not, you should just stop that. Her daughter was healed. She had cervical cancer, and to the glory of God, she rested on Monday. That should be the 12th, if I'm not making a mistake. Okay. The 12th of August. Finally, UCH released Aduke body after several hours of shouting, screaming. They finally released it. Gbogbo lórí gospel ẹjọ́ mo fi Ọlọ́run bẹ̀ yín. Nǹkan tó ṣẹlẹ̀ sí Aduke Gold yìí, ìgbà tí mo rí post yẹn ní ìdájí yìí ni mo rí. Mo wá ń béèrè pé Olúwa kí ló dé? Ọlọ́run wá jẹ́ kó yé mi pé ó sì pẹpẹ ìbùn ni. Ó ní àwọn wòlíì Báálì náà fi rúbọ nítorí pé òun gan fúnra rẹ̀ ó ti fi ẹnu ara rẹ̀ dèrà rẹ̀ pé òun ti di ẹbọ. Ó ní ó ti gbàgbé pé Kristi ọmọ bíbí òun nìkan lòun fi ṣe ìràpadà fún ayé. Ó ní láti ìgbà náà ẹnikẹ́ni ó di ẹni tó bọ́ kúrò nínú ègún. Ṣùgbọ́n ta ni èmi, ta ni ìwọ, ta lè sọ pé kọ́lọ́run sọ wá dẹbọ. A gbọ́dọ̀ di ẹbọ. Gba ọkọ̀ Jésù, a ò ní dohun ẹbọ. Èmi àti ẹ ò ní dohun ẹbọ. Mo bẹ̀ ọ́ lórúkọ Ọlọ́run, ẹ bá mi share fídíò yìí gan. Ó yẹ ká ti lé 100 lójú screen yìí. Ẹ bá mi share fídíò yìí gan. Torí pé ẹ wo iye ẹgbẹgbẹ̀rún èèyàn tó ti kọ́. Tó náà ti kọrin yẹn pé òun ti dẹbọ, òun ti dẹbọ, òun ti dẹbọ, òun ti dẹbọ, òun dẹbọ Yínká, òun dẹbọ Gbèmí, òun dẹbọ Dùkẹ́, òun dẹbọ ẹbẹ fọ́nrán mi, òun dẹbọ ṣe mí lóore. Ó ní dẹbọ o. Gbogbo ohun tán bá fi rúbọ kì í padà o. Ohun tán bá fi rúbọ yìí padà láàyè o. Ó ní dohun ẹbọ o. Ó ní dohun ẹbọ o. Ó ní dohun ẹbọ o. Ọmọ rẹ ò ní dohun ẹbọ. Oyún inú rẹ ò ní dohun ẹbọ. Wọn ò ní sọ dohun ẹbọ. Ìtàn bá ti fi rúbọ ẹkún àti ìpayín kékeré ni níbi wọ́n bá ti mú wọn ẹbọ. Ó ní dẹbọ. Lórí stage yẹn ni Tọ́pẹ́ Àlàbí ti sọ pé òun tòun àbọrú àbọyè lòun. Àṣírí ikú tó pa Aduke Gold nìyẹn. Wọ́n kọ́kọ́ jẹ́ kó fẹnu ara ẹ̀ sọ rẹ̀ sínú ìdè. Gbogbo wọ́n tó rí àmì tẹ̀ tó share fídíò yìí, ayé ò ní sọ sínú ìdè. Ẹ follow page yẹn for the more kini, because ọ̀rọ̀ yìí ò lè pín síbí. Because ọ̀pọ̀ èèyàn nílò láti mọ àwọn nǹkan kan nípa tí àwọn olórin gospel wa ń kọ. Mo dẹ̀ tún rọ̀ yín lẹ́ẹ̀kan sí ẹ̀yin olórin gospel. Tẹ́ bá ti gbówó wá fún yín tẹ́ ẹ charge 1.5 million, 2 million tẹ́ ní lẹ fẹ́ gbà. Tẹ́ bá ti gbówó bá yẹn fẹ́ mọ bí wòlíì yẹn ṣe ó ti di bàbá nìyẹn. Ẹ ń lọ bẹ̀ lọ kọrin nìyẹn. Ṣé ẹ mọ̀ pé ọ̀pọ̀ pẹpẹ ni wọ́n fi nǹkan òkùnkùn tẹ́? Ọ̀pọ̀ pẹpẹ èrò mo fẹ́ kérò pọ̀ kí ó ṣàjẹ́ pé mi nìkan ni káyé orí mi kí n ní branch bíi ti bàbá Rìdíìmù, kí n ní branch bíi ti Oyèdépò, kí n tó kíní kan. Ṣé gbogbo èèyàn lọ́lọ́run fún nírú grace bẹ́ẹ̀ ni? Tó bá jẹ́ pé grace one plot lọ́lọ́run fún ọ, ó ṣe máa lò kò ní o mọ̀ rọrùn wọ̀. Ẹgbọ́n tó ń bi Tọ́pẹ́ Àlàbí. Ẹgbọ́n ó ti kú báyìí o. Aduke Gold ti kú o. Ẹgbọ́n tó bi Tọ́pẹ́ Àlàbí. Màmá o! Kí ló dé jẹ́ pé gbogbo ògbà tó bá wá wí bẹ́ẹ̀ náà ń dá wáyé. Ṣògbọ́. Tọrọ òhókùṣù dáwáyúwá nírú wọn ni. Aduke Gold wà ń bẹ̀ ni. Kò ní wó dá wá fẹ́mi àti ẹ. Gbọ́ o, máa gbọ́ o. Okùn méjì torí mi ò gbọdọ̀ dá yín dúró. Ayaba sakadabasha. Ayaba. Yàlla ya faruku ya bilana. Kàkà ká àjagun bàbá ní o lọ dúpẹ́. Ṣógun tẹ́ ẹ ti rí tó ń bọ̀. Ṣọ́pẹ́ la máa fi kó o, àbí kayọ̀ bọ́. Eléyìí dára, máa gbọ́. Ọlá ló wọ̀ bí aṣọ. Jésù. Ògo ló wọ̀ lẹ́wù o. Jésù. Ìjìnlẹ̀kùn bí ẹṣin o. Ẹ gbọ́, farabalẹ̀ gbọ́ àárín yẹn. Gbọ́ béèrè tó ń bi Tọ́pẹ́ Àlàbí. Ó ní kí ló dé tó fi jẹ́ pé ńgbà tá a bá lálàrógun ẹnìkan wá ní a lọ mọ́ dúpẹ́.
ó rí ó lálàá kan ó rí nǹkan kan tó bá lẹ́rù wòlíì tó sọ̀rọ̀ yẹn fún kò mọ̀ túmọ̀ àlá ta ni wọ́n náà ń fà láàrẹ lọ ta ló ń sọ àlá rẹ fún ṣé kìí ṣẹni tí ò mọ̀ túmọ̀ rẹ̀ ṣé kìí ṣẹni tí ò mọ̀ túmọ̀ rẹ̀ tó kàn sọ fún pé lọ gbààwẹ̀ kó kàn gbàdúrà mọ́ lọ dúpẹ́ ọpẹ́ ni kó mọ́ lọ dá àlá tó yẹ kó gbégbèsè lé lórí talent tó ń sọ àlá rẹ̀ fún tó bá yá follow page yìí a máa ṣe program lórí ìtumọ̀ àlá àti ọ̀nà àbáyọ àwọn èèyàn mọ̀ encourage àwọn èèyàn mọ̀ pè wọlé lórí àlá àti ọ̀nà àbáyọ follow page yìí follow YouTube náà YouTube agbára ọ̀run TV yóò máa gbé live TikTok agbára ọ̀run TV yóò gbé live Facebook Emmanuel Ọlátúnjí Olúwamáyọ̀wá ní bẹ́ẹ̀ bí Facebook yóò gbé live lórí ìtumọ̀ àlá àti ọ̀nà àbáyọ ó ń bi Tọ́pẹ́ Àlàbí léèrè ó ní kí ló tó jẹ́ pé tá a bá rí ogun tó yẹ ká múra ká gbé ọkọ̀ ká gbé ìbọn wọn ní ká máa lọ dúpẹ́ ní tí òye ló ń béèrè ẹni tó fún ní mẹ́sẹ̀jì ọmọbìnrin yìí ò bá mọ̀ kúkú kò bá mọ̀ kúrú kú yìí ṣùgbọ́n ẹni tó ń dá lóhùn ibi tó yẹ yí òun náà mọ̀ ló ń dá ọmọ farabalẹ̀ ẹ gbọ́ ẹ jẹ́ ká gbọ́ síwájú ẹ má bá mi share fídíò yìí dáadáa. torí nínú ogun ló ti ń gbádùn nínú ogun ló ti ń yáyìn tó bá ti rógun inú ẹ̀ á sì máa dùn torí ìṣẹ́gun lòun gangan ní ìṣẹ́gun lọ́lọ́dúnmarè alágbára ni ìṣẹ́gun ni òkútù sí àdàkáyà àìdókò tún sí ndíà ó dí abáko lè bàṣọ ó ti pọ̀jù báyẹn lọ torí náà arógun má ṣojo arógun má bẹ̀rù ìgbì ogun lógún rẹ̀ ṣan àwa márùndì olódùmarè ni jẹ́ fìyẹn dáhùn alágbára ni o. Màmá bá ṣe ń sọ̀rọ̀ mo gbọ́, ó ní bí n bá ti jogun ogun o gbọ́dọ̀ tún máa jogun lógun oṣù. Farabalẹ̀. Ó ní èmi lógun tí n bá ti ń jẹ́ ogun kọ̀ọ̀kan ò tún gbọ́dọ̀ máa jẹ́ ogun lójú ogun. Farabalẹ̀ máa share fídíò yìí. Máa share fídíò yìí. Ẹ bá mi share rẹ̀ dáadáa. So dọ́lọ́run tó ṣe mọ̀. Ṣádùá ló mọ̀ ọ́ gbàjà àwọn wọ̀nyí lọ. Àánú lórí gbà. Ẹ farabalẹ̀. Yóò wọnú orin yẹn láìpẹ́ yìí. Báwo lọ̀rọ̀ ẹbọ ṣe bẹ̀rẹ̀? Báwo ló ṣe sọ rẹ̀ di ẹbọ? Ẹ ṣe Oyinlọ́lá Ajíbíkẹ́ ò ní dohun ẹbọ. Nínú Olúwa Abísọ́lá ò ní dohun ẹbọ. Olúwa mọ̀ Ọláwòyìn Tósìn ò ní dohun ẹbọ o. Ayé ò ní sọ dẹbọ. Gbọ́. Farabalẹ̀ gbọ́. Mo fẹ́ ká farabalẹ̀ gbọ́ àrùn. Ẹ máa share rẹ̀ o. Látọjọ́ tó ti pẹ́, ẹ má gbẹ̀bọ̀ wá mọ́. Ẹ gbọ́. Máa gbọ́ o. Ẹ ti ń gbé ẹbọ wá mọ́ mi. Látọjọ́ tó ti pẹ́, ẹ dúró, ẹ má gbẹ̀bọ̀ wá mọ́. Ẹ ti ń gbé ẹbọ wá mọ́. Ẹ má gbẹ̀bọ̀ wá mọ́. Láti òní lọ gbogbo wa táwa níbí. Mo jẹbọ, mo dórí. Ẹ̀kọ́ mélòó ni mo ti gbé wá tó ti ká gbogbo ohun tó ṣe? Mo jẹbọ, mo dórí, mo jẹbọ. Listen. Ẹ ti ń gbẹ́bọ̀ wá gbogbo ọjọ́. Ẹ máa gbélẹ̀ kẹ́ ẹ tó dé oore tó ṣe ti gbẹ́. Ó ti kọjá ẹbọ tẹ́ ẹ gbé wá. Ṣáà rí pé kákú paradà kẹ́ ẹ dẹ̀bọ̀ bẹ́tà. So gbọ́. Ẹgbẹ́bọ̀ wá lánàá ní sùúrù. So gbọ́. Ẹgbẹ́bọ̀ wá ń jẹta. So gbọ́. Ẹ ti ń gbẹ́bọ̀ wá ojoojúmọ́. Tọ́pẹ́ Àlàbí paradà kó dẹ̀bọ̀. Farabalẹ̀ ò ní dẹbọ. Ò ní di ẹbọ o. Ò ní di ẹbọ. Ò ní di ẹbọ o. Èmi ò ní di ẹbọ. Ìwọ náà máa tẹ̀ ò ní di ẹbọ. Sọpọ́mọ mi ò ní di ẹbọ. Jẹ́ n ṣàlàyé ẹbọ fún ọ. Jẹ́ kí n ṣàlàyé ẹbọ fún ọ. Sórí
ìgbà mi ń bẹ tó jẹ́ pé ẹni téèyàn tẹ̀lé gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara èso a máa mislead ènìyàn èso a máa fẹ́ fi ọ̀rọ̀ ẹnu èèyàn dèèyàn èmi àti ẹ ò ní dẹbọ lórúkọ Olúwa níwájú àṣẹ̀dá Ọlọ́run tó dá ọ tó dá mi kò ní jẹ́ ń di ẹbọ fẹ́nikẹ́ni mi ò ní dẹbọ ìlú ìwọ náà ò ní dẹbọ ìlú wọn ò ní fi ọrú bọ wọn ò ní fi ọrú bọ ògo fẹ́lòmíì èmi àti ẹ ò ní dẹbọ ò ní dẹbọ ò ní dẹbọ máa tẹ love kó máa tẹ àmì máa gbàgbé máa gbàgbọ́ ò ní dẹbọ ò ní di ẹbọ wọn ò ní fi ọrú bọ ìdílé wọn ò ní fi ọrú bọ fún ọ̀gá tó ń bá ṣiṣẹ́ ògo orí ò ní ṣe rúbọ ayé ò ní fi ọrú bọ ò ní bọ́ sọ́wọ́ ajínigbé wọn ò ní lọ fi ọrú bọ fún ògo ọmọ ẹlòmíì ò ní dẹbọ wọn ò ní fi ọrú bọ nínú ìjọ tó ń lọ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìjọ ni ò mọ tán fi pilẹ̀ ẹjọ́ ó kàn sáré pé rò pọ̀ ìwọ ń lọ ọbẹ̀ ni ò ní dẹbọ ayé ò ní fi ọrú bọ mo fọlọ́run bẹ̀ ọba ṣí ẹ fídíò yìí.